egbo remi aluko need gbogbo yẹn now mo de like yẹn gan ara àwọn Fuji artist mo like ara wọn lẹ́wà àmọ́ interview te grand lẹ́nujọ́ mẹ́ta need gbogbo yẹn nínú interview yẹn ó ti kọ́kọ́ fi hàn pé beef Taye currency ni Yorùbá dẹ̀ ní àjù wọn ò ṣe wí lẹ́jọ́ ìjà ìlara òótọ́ ń bọ̀rọ̀ ẹgbà kan tí mo sọ fún yín ó dàbí ẹni pé ń lára Taye currency ni because ẹ tó wá kọ́ program yẹn presenter yín ò bí léèrè Taye currency náà ó ń dárúkọ àwọn èèyàn fún yín lẹ́yìn kọ̀ọ̀kan ó yẹ kẹ́ ẹ ṣe sùúrù kó dárúkọ Taye currency fún yín ẹ̀yin fúnra ara yín lẹ dárúkọ Taye currency. He didn't ask you about Taye currency. Ó bi yín pé tírí lẹ́dà ńkọ́ ẹ̀dẹ̀lẹ́ mọ̀ fine ẹ̀ ń ṣẹgbẹ́ gbogbo àwọn yẹn ẹ̀dẹ̀lẹ́ mọ̀ kẹ́ ẹ náà mọ̀ ẹ̀yin lẹ mọ̀ even Taye currency kan tá ló bí yín léèrè Taye currency 1999 lẹ release first album mi Taye currency release first album tiẹ̀ ní year 2000 ẹ̀yin méjèèjì dẹ̀jọ wà ń gbòòrò ni although truth must be told ẹ wà ń gbòòrò síwájú Taye currency ní gbòòrò tá dẹ̀ ń sọ yìí gan tí ẹ mọ iye olórin tó wà ní locality wọn ni ṣé rò pé kò ní nǹkan lọ́dún kan Fuji ni ó yẹ ká máa respect àwọn olórin tó bá di locality wọn náà mú náà kò easy kéèyàn jẹ́ home base kó dẹ̀ di home base ẹ̀ mú olórin mélòó ni ẹ rò pé ó ń survive ní home base ẹ̀ 80% àwọn Fuji musician tó popular léni Èkó náà ti dìde náà ó ti yẹ ká máa fún àwọn tó wà ní base wọn náà ní different locality wọn tí wọ́n lórúkọ ó yẹ ká máa fún wọn ní kudos kò easy now ṣé rò pé easy ni ó yẹ ká máa respect wọn especially Taye currency Ìbàdàn ló base ó dẹ̀ dìde níbàdàn lọ́lá Ọlọ́run lọ́lá Pasuma ó dẹ̀ dìde ó dẹ̀ di locality ẹ̀ mọ́ big time so ẹ má rò pé olórin tí ò bá wá sẹ́kọ̀ọ́ pé ẹ kò tí ì lórúkọ ni ẹ kò gbajúmọ̀ àwọn olórin tó wà bẹ́ẹ̀ ara wọn náà wọ́n ń ṣàkíyèsí ọ̀la ẹ release first record ní 99 Taye currency release ní 2000 ẹ wá sọ pé ẹ mọ̀ irọ́ nìyẹn irọ́ bàbá láàárọ̀ tó jìnnà sóòótọ́ nìyẹn and Remi Aluko don't get it twisted it's not how far it's how well lénìí nílẹ̀ tèní tó mọ̀ gbogbo ara mọ̀ bí Ọlọ́run ṣe máa ń ṣọlá ẹ̀ nílẹ̀ ti tèní tó mọ̀ nínú olórin Fuji o nílẹ̀ tèní tó mọ̀ Taye currency ń ṣẹgbẹ́ yín ẹ jìnnà síra gan bílẹ̀ ṣe jìnnà sí sánmọ̀ sí gbogbo nǹkan ní Taye currency fi jù yín lọ nílẹ̀ tèní tó mọ̀ ò ń ṣẹgbẹ́ yín so take it and have a peace of mind. So gbogbo ìlara yẹn need gbogbo ìlara yẹn Taye currency ò kìí ṣẹgbẹ́ yín tó bá mú 1 to 5 Taye currency máa wà bẹ́ẹ̀ gbogbo ẹnu ni mo fi sọ and quote me anywhere 1 to 5 Taye currency máa wà bẹ́ẹ̀ in terms of àṣeyọrí nídìí iṣẹ́ underline word in terms of àṣeyọrí nídìí iṣẹ́ Fuji tẹjọ ṣe yẹn nílẹ̀ tèmi tó mọ 1 to 5 Taye currency máa wà bẹ́ẹ̀ so calm down Remi Aluko ẹ ti gbọ́ calm down. Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging, mo ń bẹ̀ yìí, stick to Orokilawa TV, you will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.